Never give up on us. We will make you proud, Mama. Remember, we are the hope for this land. Remember, we are your future. No matter what happens, never give up on us. We will make you proud, Baba. Ododo ni wa lọ́wọ́ yìí. Àwọn onírú àwọn nígbà ò láyé bí. Ọmọ wa ni wá lọ́wọ́ yìí o. Àwọn onírú àwọn nígbà ò àmì àṣẹ. Our culture, teach us to be strong in love. In whatsoever we do, never look down on us. We will make you proud, Mama. Teach us to be proud of our culture. Teach us to be strong in love. In whatsoever we do, never look down on us. We will make you proud, Baba. My children, let's sing, let's sing. Mama, sir. ẹ kú àjọ̀dún èyí. Olúwa ló ṣe. Bó nínú yín ṣe dùn tó lé. Ẹ wo ayọ̀ mẹ́kú. Bí ìgbà bàbá wí Jésù ti dé sínú ayé mi. Bí ìgbà gba Jésù Olúwa tó gbàlà. Ní láyé mi sọ pé. Ṣé iṣẹ́ ìpè ni wọ́n bí yín sí ni? Inú iṣẹ́ ìránṣẹ́ náà bí yín sí ni? Rárá o, Mọ̀ríámọ̀ ni mẹ̀ jẹ́. Mọ̀ríámọ̀ ni mẹ̀ jẹ́. Wọ́n bí mi sínú ìpè. Mọ̀ríámọ̀, òun ni wọ́n pè ní Mary. Ní Màríà tẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ni. Ìdílé wo láti bí yín? Ìlú wo láti bí yín? Ìdílé Mùsùlùmí, ọmọ ìsàlẹ̀ Ọ̀ṣun, Lúlé Àtàndá, ibẹ̀ náà bí àbá mi. Bó lọ́lọ́run ṣe pè yín sínú iṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ sì jẹ́? Ọmọ ló fi pè mí. Ìgbà mẹ́rin ọmọ bí, náà sunkún ká. Bàbá tọ́ka mi sórí òkè bàbá àbíyé lọ́dọ̀ bàbá mi. Bá gòkè lọ, bá sì bá bàbá àbíyé sí i pé ọmọ rẹ ti tẹ̀lé ọ, wọ́n sunkún mọ́. Oṣù náà mo dè lóyún. Ó ti tó bí ọdún bíi mélòó sẹ́yìn? 77. 77. 1977. 1977. 1977 ni. Bó lẹ wá ṣe gba ìpè? Torí pé àti dáhùn ìpè kì í rọrùn. Ó rọrùn. Ọlọ́run lọ́kàn fẹ̀rọ̀ mí lọ́rùn. Ìgbà tí mo bá yí mo sunkún ká mo ṣe. Tí bàbá àbíyé sì sọ pé Ọlọ́run ti ìwọ ọmọlẹ́yìn mi kí n mọ́ sunkún mọ́. Èmi náà ò sì sunkún mọ́. Ó ní kí n máa wá sí orí òkè, kí n máa wá síbi àdúrà, kí n máa pe Jésù. Mo sì débẹ̀ náà. 77 wọ́n ṣe ìbọmi fún mi. Baptism. O wọ́n ṣe fún mi. Bàbá ní di ọmọ Jésù. Bàbá ní Jésù làṣọ àgbàdo yà sí bòmírín o. Iye bàbá Àkàndé lẹ́jọ́. Bàbá Àkàndé bàbá àbíyè lọ gbọ́wọ́lé mi ní lórí bá. Ó ní o ti dọmọ Ọlọ́run lónìí. Wọ́n ní kíákíá ká mú mi ká lọ ṣèrìbọmi fún mi. Irú ìpè wo lọ́lọ́run pè yín gan tó gbélé yín lọ́wọ́? Ìpè ń náà lórí. Ó ń yà mí lẹ́nu nípa Olúwa sọ pé ń pè mí. Kí mo fi amọ̀ wí hàn pè mí. Ṣùgbọ́n bí mo bá sùn nígbà mẹ́rin máa rí àwọn ọmọ wẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi. Màá kún wọn mọ́ra, màá gbé wọn ajó, màá rí wọn lóyún, kò yé mi. Tàmọ́dọ́dọ̀ bàbá lẹ́dẹ̀ bàbá mi, bàbá àbíyè lóní. Ìpè agbèbí náà pè ọ́. Ìpè agbèbí. Ẹ̀kẹ́ mi lọ sọ́dọ̀ màmá níbi ilé agbèbí. Ẹ̀kẹ́ mi lọ bẹ̀. Ibẹ̀ mo lọ sí. Mo á lọ bẹ̀. Ìṣá à ń béèrè fóònù. Ṣùgbọ́n ìgbà tó dé séègì,
màmá Àjàyí tó jẹ́ màmá Àgbèbí náà tóun náà débẹ̀ ó ní wọn ò lè gbà mí ó nítorí mi ò mọ̀wé ó ní oníbàtí mọ̀wé ó yẹ gbà ṣúṣẹ́ Àgbèbí tí ò mọ̀ ọkọ tí ò mọ̀ ká. tí bẹ́ẹ̀ máa kọ tí bẹ́ẹ̀ máa kà yóò pè nìyẹn ọba bú sẹ́kù mo ní ibo máa yà sí gbogbo ìránṣẹ́ Ọlọ́run ṣàwá jíṣẹ́ fún mi pé màmá yìí tètè lọ jẹ́ pé kọ́ ọmọ bá di ò dákúdà lọ́dà Ọlọ́run sì ṣe wá ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tọ̀dọ̀ bàbá àbíyè wa wọ́n ní ìpè Àgbèbí ó tètè lọ múra kọ́mọ́ bá da fọ́jú kọ́mọ́ bá da nídìí kọ́mọ́ bá ó ṣàkàwọn tí ò dáa mo kọ́ ò mo sì gbòkó ò mo sì gbà ó mo ti gbà ó mo ti gbà ó tọ́lọ́ bá wí ó mẹ́sì kọ́ ó. láti ìgbà tí Ọlọ́run ti wá gbé ìpè yẹn lé yín lọ́wọ́ ó kàn tiẹ̀ tó bí ọmọ mélòó tọ́lọ́run bá yín ti ti nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ lójú tó wọ̀nyí. ó bá jẹ́ pé o wá rí i màá kó fọ́tò tún iye tí mo tẹ̀ tí kọ́kọ́ kó pamọ́ màá kó jáde. tí ò lóǹkà. Ọlọ́run ò sì jẹ́ ìsìnkú ẹnikẹ́ni. Àbíyè làbí. Ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ ìjọ CAC Ìmọ́lẹ̀? Ìgbà tí mo bẹ̀rẹ̀ ìjọ 88 gan ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ọlọ́run ti pè yín ní 77 tí wọ́n ti ṣe ìbọn tó ti jíṣẹ́ fún yín pé ẹ ní ìpè lórí o ẹ wá mú ìpè yẹn lọ́kùnkúndùn ní 88. Ìgbà yẹn náà ni mo sì ní mẹ́mọ̀wé o mẹ́mọ̀ bí mẹ́mọ̀ há tó bá béèrè lọ́mi. Lédè òyìnbó. Mẹ́mọ̀ wọ́n wí. Màá ní mo sáà ní Jésù. Àwọn ìránṣẹ́ Ọlọ́run wo lẹ ti tẹ̀lé tí ẹ ti ṣiṣẹ́ ìránṣẹ́? Tí mo làdọ̀ wọn kọjá. Bẹ́ẹ̀ ni. Wọ́n pọ̀ o. Mo ti dọ́dọ̀ bàbá Jídé. Ní Iléṣà. Bẹ́ẹ̀ni. Nígbà yìí o. Tó ti gbọ́wọ́ lé mi lórí tó ta òróró lé mi lórí. Wọ́n ní iṣẹ́ tọ́lọ́run rán mo yà sí bòmírìn o. Má bójú wo bòmírìn o. Ibi kan rán ọ ní kọ́ mọ́ ọ lọ́wọ́. Ó sì jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo èèyàn. Ó sì dúró náà. Ìjọ mo jẹ, ìjọ mẹ́jẹ. Ọkọ fi mí sílẹ̀ nítorí ìpè. Bẹ́ẹ̀ni, ìyà yẹn jẹ mí. Àwọn dẹ́ẹ̀dẹ́ẹ̀ mọ̀ mí líbé. Tí wọ́n mọ̀ mí díẹ̀. Ìyà yẹn jẹ ségè mọ́ mi. Ṣùgbọ́n mo dúpẹ́ àwọn mìíràn tí ò mọ bó ṣe jẹ́ bá wọ́n lè sọ pé ó ní mo fi tẹ́ wọ́n lè sọ pé ó ní ìkẹta tí mò ń ṣe. Ṣùgbọ́n ẹni tó pè mí rí mi mẹ́ẹ̀mọ́ méjì kò yé mi. Dúdú bá bí ìṣùkú gbàdó mọ́ ẹ̀mọ́ ṣe tètè. Ṣùgbọ́n Ọlọ́run gbà. Ìgbà àkọ́kọ́ àbímọ àkọ́bí gan-an mẹ́mọ̀ bá a kí ọ bọ̀. Olúwa ní èmi la Àgbèbí yìí o. Ó ní mi ìjọ ó ní kò gbọdọ̀ lọ sọ́spítù o. Ó jẹ́ bí láyọ̀. Ó bí bàbá. Láì mọ̀wé. Ó bí èrú bà mí. Àwọn ìjọba alẹ̀ dá sí nísàlẹ̀ Ọ̀ṣun níbi ọtí pé better life yẹn. Àwọn tó wá látùlú òyìnbó wọ́n dá sọ̀rọ̀ mi. Ìwé tán fún mi gan wípé number 1 ni mo jẹ́. Wọ́n bá ti ìtúlé màá rí. Nínú ètò ìpé ká gbẹ̀bí ọmọ. Màmá o, wọ́n ní ẹ̀yin tẹ́ bá ti ní ìpè tó dájú báyìí ẹ máa rí àwọn ìlàkọjá pàápàá jùlọ ní ibi tí Ọlọ́run bá pè yín sí yẹn ibẹ̀ gan náà lẹ ti mọ rí ìlàkọjá. Ǹjẹ́ ẹ rí ìlàkọjá lórí ọmọ? Mo rí mélòó. Ẹ jẹ́ ká gbọ́ ìrírí yín ní ṣókí. Olòmíràn adé afẹ́bímọ tó jẹ́ pé ó ti dera rẹ̀. A ní àwí ọ̀dọ̀ ọmọ mẹ́rin lẹ̀ ní fún lọ bí sí. Tó bá sì dé Olúwa mẹ́mọ̀ bọ́ ti ń ṣe é. Mọ̀ tí a ṣe báyìí. Olúwa ní ṣe báyìí. Ṣe báyìí. Mọ́ fi nǹkan mọ́ o. Ó lè sọ pé kí n mọ́ lu kù báyìí. Kí n mọ́ mú kù yẹn kí n mọ́ lu. Ọ̀rọ̀ àwọn tó bímọ ìyanu rẹ̀ ló wà lọ́dọ̀ mi. Tó bímọ ìyanu. Ọmọ yẹn ti pé oṣù 5 sínú rẹ̀.
òjì kò ṣe mo wá wo ó ní Olúwa sì sọ pé tó bá lè wá síbi àdúrà kó àbímọ pé àbíyè lọ sí àfi bí omi àdúrà tó lọ ní kí n gbàdúrà sí kí mi gbé fún lójú ayé gbogbo láì gbèsè kọ́nà òun náà ló sì fi tẹ̀lé mi ládùúgbò ẹ̀ náà. wọ́n jẹ́ bí ọmọ yẹn ládùúgbò. ọmọ tó ti jáde yunifásitì. màmá sẹ́yìn gan fúnra yín ṣe rí ìpọ́njú tàbí ìṣòro lórí ọmọ. ìpọ́njú tí mo bá sọ ọ́ ní lọ lónìí. ẹ̀kọ́ sọ ṣé kì í kékeré fún wa. ọdún 18 ni mo fi wojú Ọlọ́run. 18 years. bẹ́ẹ̀ni. lẹ́yìn gan tẹ́ ń gbé bí ọmọ. ìtì ìgbèbí o. ọdún 18 18 years. bẹ́ẹ̀ni ní máa fi wá ọmọ kí ni tó rọmọ. ẹ sì ti wà ní ọkọ. ilé ọkọ ń gan ọkọ mi. yà igi alẹ́ léṣo ni mi. ọdún 18 ló fi pè yín lágàn. bẹ́ẹ̀ni Ọlọ́run kàn mọ̀ ṣe ni bàbá àwọn tó mọ̀ mí. ṣe padà wá bímọ. mo bímọ lórúkọ Ọlọ́run mo bímọ ọmọ mi ti pọ̀ gan-an èyí tí mo bí gangan nínú àwọn náà ti tó 2 3. táwọn náà ti ń lọ́mọ ọmọ. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọlé ọkọ wọn ṣẹ̀ṣẹ̀ àdúgbò àti ṣèyàwó wọn ní ọ̀dọ̀ ẹ̀sìn káyà ìgáràjì ọ̀rọ̀ àwọn ọmọ mi ọ̀dọ̀ rẹ̀ ló gbé. kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú bàbá wòlíì ẹ̀sìn káyà? Jésù lọmọ pàápọ̀ ọmọ ẹ̀dùn àbọ̀ yàtọ̀ fọmọ ẹ̀fọn o bọ́lọ́run mọ̀ ṣe ṣeré ni o ọwọ́ àṣẹ àníyá àti bàbá àtọmọ bẹ́ẹ̀ni bí ìmọ̀pá wá bí lónìí bá ṣùgbọ́n mo sáàmù pé ọdọọdún lọ́mọ ń wá ṣáàtọ̀ pé mo ní kọ́ lọ bá ń fún ní ìwé ní ilé ètò lọ́kàn bá pé ọdún títí dé o á lè wá o. màmá kí ni ìmọ̀ràn yín àti ọ̀rọ̀ ìmúlọ́kànle fún gbogbo àwọn tí wọ́n wojú ọlọ́mọ tó rò pé ó ti parí síbẹ̀ ipò ti tán tí wọ́n ń sun ẹkún àti súnú báyìí? ká má jẹ ẹ̀rọ àwọn kan tó jẹ́ ìṣàgbọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan ká má gbàgbé èmi náà ti gbàgbé ọtí pè mí ọkùnrin náà sì pè mí pé ọkùnrin yé bímọ Ọlọ́run mọ tí ń ṣe ẹ̀rọ àwọn oríṣiríṣi àwọn tí ń bímọ lọ́dún náà àwọn ọlọ́dún 15 àwọn kìnní tán wá bímọ kan àti dàgbà oṣù tọ́lọ́run ò lè ṣe ọ̀rọ̀ tèmi ju ayé lójúmọ́ bàbá wọ́n fi ọ̀rọ̀ mi wàásù wọ́n fọ̀rọ̀ mi pẹ̀tàn wípé irú mi ìlè bímọ mọ́. fún ìgbà ní àwọn tí yẹ pé wọn sí lágbègbè Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà lókèèrè tán láǹfààní láti mọ wò wá báyìí kí ni ipa tẹ̀lé fún gbèsè ayé wọn? ìyanu ti ṣẹlẹ̀ ṣọ́ọ̀tì ẹ̀rọ́jọ́ òní àtọjọ́ òru àná mọ́jú òní ó nídìí kan. ṣé táwọn èèyàn bá ń pè yín ṣe lè máa gbé aago láti máa dá wọn lóhùn? adá lóhùn mọ̀nà ṣẹ́tàn pè mí sí ni adáhùn. màmá ẹ gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń wojú Ọlọ́run fún èso wọ́n ṣe ń wòye káàkiri. Ọlọ́run iṣẹ́ ni mi ò ní àfikún àti àmúmọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ bí mo ṣe ń wí pẹ̀lú àṣẹ wọ́n bẹ̀rẹ̀ sí í lóyún àṣẹ ìlóyún kó wọnú ọ̀rọ̀ ọmọ gbé pọ́n níyànjú kó ṣẹlẹ̀ Jésù orí ara. ẹ̀sìn káyọ̀ Ọládèjì erinlẹ̀ tẹ̀ ń wò yìí ìyá wa ìrìnlẹ̀ gbà mọ̀ nǹkan ṣe mẹkáníìkì wọ́n máa ń ta ẹ̀wà káàkiri Ògolúwa ń bí àwọn agbé ẹ̀wà dé ṣọ́ọ̀bù mẹkáníìkì mọ̀ nǹkan ṣe that's 1983 82 ìyá yìí mo dẹ̀ rí áńgẹ́lì yẹn tó tẹ̀lé lẹ́yìn pé òun ní jẹ́ kó rí ẹ̀wà ìta o wọ́n á pè màmá ṣé mọ̀ pọ́lọ́ ń pè ní ó ní ẹ̀wà ló ń tà mú ní ṣẹ́ẹ̀ta lánàá ó lòun ọ̀tà lánàá ṣẹ́ẹ̀ta ń jẹta ó lòun ọ̀tà ń jẹta ó ní látàárọ̀ náà òun ọ̀tà mú ní áńgẹ́lì tí ò jẹta ló dúró ti yé o tẹ́ bá tó tẹ̀ wà látẹ̀ní lọ mi ò mọ tí ó ṣẹlẹ̀ yóò mọ kan ní ó ní kò ó yà ń lẹ́nu gbogbo ẹ̀wà tó ń ṣe láti jẹta sí ló ń kàn
mo ní áńgẹ́lì kan ló ń tọwọ́ bọ̀ so ẹni ìpè gidi ni wọ́n ìdí nìyẹn irú èmi mo lè sọ nípa ẹ̀ dáadáa igbó inú igbó yìí orí bí inú igbó ni ẹni tó nílẹ̀ ń bí tó nílẹ̀ yìí bàbá yẹn ọdẹ ló máa ń pa àwọn ẹran ńlá ń bí ìgalà yìí meanwhile ibi iṣẹ́ mẹkáníìkì mi ò jìnnà bí lẹ́gbẹ̀ẹ́ Ògbólúwa mo máa ń sáré wá bẹ̀ lọ́sàn-án lágbègbè Ògbólúwa lóṣogbo ń bí. bẹ́ẹ̀ni so ilẹ̀ yìí awálẹ̀ láti mọ gbàdúrà ń bẹ̀ ìgbà tó yá lára lọ́wọ́ bàbá yìí igbó ni gbogbo bí ìdé títì lọ́hùn adẹ̀wà bí lóru so iṣẹ́ yẹn lọ́dà báyìí nǹkan méjì ní ìyá ilẹ̀ ni ó ní ìpè ó dẹ̀ kó fún ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ni. èyí tó túmọ̀ sí pé ẹ lè ṣe fìdímúlẹ̀ ìpè wọn. dáadáa ẹ túbọ̀ mọ̀ dáadáa ni bó bá lọ bí àgbáre mi nígbàgbé bí ìdí ni pé àjọ oko bí ni àjọ náírà bí a mọ̀ yìí àjọ bẹ̀rẹ̀ ni. ẹ ṣàdúrà fún gbogbo ojú tí. Ọlọ́run ayérayé kọ́lọ́run dúró tì ọ́ kí àwọn èwe wa kó máa dàgbà kọ́lá ọmọ bọ̀ lọ́wọ́ wọn ìran wọn ọ̀la kó wá sí ìmúṣẹ àwọn tí yóò gbé ògo orílẹ̀-èdè ga lórúkọ Jésù Olúwa dá ọwọ́ lé kán wà ní àlàáfíà Jésù Olúwa wa. Iléṣà ni mo ti wá ọmọ mi nígbà tó márì àwọn ojú Ọlọ́run àwa sí bí agba àdúrà àwọn yìí sábà bá ní ọdún àjọ̀dún ṣùgbọ́n mo máa ń wá tó máa ti di aago kan kà á jáde síta mo fi ìgbàgbọ́ bá Ọlọ́run ìrìn àjò yẹn fún odindi ọdún 8 mo ní Ọlọ́run lógo nítorí pé ó wá tọ́jú sí mi ṣe lóore ní ọdún tó kọjá ní Nọ́vẹ́mbà Ọlọ́run pé èmi náà ní ọmọ àkọ́kọ́ mo gbé Ọlọ́run ga mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé Màríà ìrìnlẹ̀ àmọ́ wọ́n fi ìpè yìí tọrọ wípé àwọn tó kù Ọlọ́run kò bá mi ṣe ní láti ẹ̀ àwa gbogbo àwa tẹ́rí ká dúró yìí pọ̀ yẹn nígbà tí wọ́n ní wọ́n gbàdúrà fún ìbísí à ń pé à ń sọkún ṣùgbọ́n nígbà tó di ọdún yìí àjọ ọmọ wa ṣèdúpẹ́ ẹ bá mi yọ Olúwa lógo Ọlọ́run fẹ́ ní ayọ̀ nínú ìjọ ìtẹ̀lé ìmọ́lẹ̀ ìwọ sáà ti mú ìgbàgbọ́ rẹ tó o bá ti mú ìgbàgbọ́ rẹ wá Ọlọ́run á ṣe é wọ́n tún gbé nga lórí ọmọ yìí tó ó wà ń lo òyìnbó ọmọ ìyá náà mo bẹ̀rẹ̀ sí gbàgbọ́ fún ní last year Olúwa lórí ọmọ yìí ó ti ṣègbéyàwó ti pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé òun náà tún ti gbọ́ ọmọ dání ọdún kẹta tó ṣe máléjì ní tá a ti ń gbàdúrà Ọlọ́run dá wa lóhùn Ọlọ́run dá wa lóhùn nínú ọdún yìí Ọlọ́run dá wa lóhùn ayọ̀ ó tún wá kọjá ọgbọ́n àti òye wa lọ torí ọmọ àti láǹtí òun Ọlọ́run fi dá wa lọ́lá. nígbà tí mo wá sí àjọ̀dún yìí fún ìgbà àkọ́kọ́ ní 2021 mo béèrè ohun kan lọ́wọ́ Ọlọ́run pé kó ṣe é fún mi ìgbà yẹn bàbá Ẹ̀sìkáyà wá sí ìgbà yìí ó ní ká béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí Ọlọ́run kó ṣe ohun tí ọkàn wa ń fẹ́ kó ṣe fún wa. mo kúnlẹ̀ mo béèrè lọ́wọ́ Ọlọ́run èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń gbọ́ àdúrà o Ọlọ́run mo máa ń gbọ́ pé Ọlọ́run máa ń gbọ́ àdúrà mo wá sọ ìwé ìdá Ọlọ́run tó bá lè gbọ́ ẹ̀bẹ̀ àdúrà mi yìí máa padà wá láti eré ẹbí tí wàá ṣe ìdúpẹ́ yìí ṣùgbọ́n mi ò ráyè láti wá ọdún yìí tí mo wá ìdẹ̀sọ ọkùnrin mi ṣe ṣòkó sílẹ̀ lọ́kàn yẹn sọ fún mi tí mo ṣe rí testimony ní order of program nípa ọkàn yẹn wá mi pé mo gbọdọ̀ jáde láti ṣe ìdúpẹ́ orin yẹn sọ pé bí Kristi ti jókòó mi dé ayé ìsìn lábì ìrọ̀rùn lórí ìbànújẹ́ àtàrò àwọn ilẹ̀ tí mo Jésù hallelujah hallelujah mo ti dárí ìdíjà ibi tí mo
Kristi dé lọ́run sì dénú ọkàn mi. Níbẹ̀ ni yóò sì wá títí hallelujah hallelujah gbogbo fi àrùn gbà níbi ìrísí tó bá wà. Kò sẹ́hùn Jésù wà níbẹ̀, ibẹ̀ máa kó lè gbé láyé. Lórí òkè tàbí tẹ̀sẹ̀lẹ̀, láèrè tàbí làkàlà. Kò sẹ́hùn Jésù wà níbẹ̀, hallelujah hallelujah. Ọmọ tí rí ẹ̀dùngbà ibi tí ìgbé bàwà. Ìgbà tí mi ò retí Ọlọ́run mo ti wá sí ìpàdé àwọn aláboyún. Pẹ̀lú ìgbàgbọ́ mo darapọ̀ mọ́ wọn. Àjọ lọ sí ìṣe program èmi nìkan nígbà yẹn inú ìtòmí nìkan ló máa pẹlẹbẹ. Bọ̀dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ìwọ̀nyí ìrẹsẹ̀ lórí ayé mi lórí ẹbí mi ló ṣe bí èsì tí Olódùmarè. Nígbà tó mọ mi bá wà níjọ náà, á ní mọ́ mi, á lóun nìkan ló fi àti àwọn ọmọdé. Síbẹ̀, ó ti ṣe sílẹ̀ fún mi. Mo máa sọ fọlọ́run ìtẹ̀gbọ́n ọmọlẹ̀. Wọ́n ní sọ́ọ̀bà ti ṣe ní láti à lórí ọmọ yìí. Ó ní màá fi jọ sílẹ̀. Ṣùgbọ́n mo bá lọ́wọ́ sọ àkọsílẹ̀ ṣòfò. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tí Ọlọ́run wà. Ó wá ní màmá. Ó ní gbogbo ìgbà ní mo sá sọ pé nígbà wo lọ́wọ́ bá mi ṣe. Ó ní kí n máa sọ fún ọkàn pé kí n máa dúpẹ́ kó Ọlọ́run ti ṣe. Ó ní kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́. Ó ní kí n máa jó. Ó ní kí n máa yọ̀. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti Ọlọ́run wá sí ìyanu. Nígbà tó wá di àjọ̀dún alábìyamọ dùn láti à ó ní ìwọ Ọlọ́run mọ́mú ìjẹ́kọ́ tuntun má jẹ́ kábà má fi ọmọ ní àṣewẹ́dì tẹ́lẹ̀ mi má pariwo kò má pariwo ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ̀ sí ọmọ mi fi ní sọ́nù ó fẹ́ ìjọ ọmọ kan. Orúkọ Jésù Ọlọ́run ṣe Ọlọ́run ọlọ́pàá yìí gba ọ̀pá wa tó bá àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ tó gbé ọmọ wọn wá agbá ìnira àti ilé Ọlọ́run lọ́wọ́ ọjọ́ wà pé kò ní bíbàjẹ́ ẹ̀rí yìí kò ní bíbàjẹ́ láti ẹ̀ka ní ọ̀rọ̀ Ọlọ́run bí àdúrà Jésù owó ọ̀rọ̀. Oyún rẹ̀ ti lè má ti yọ o, ẹ̀rọ ti wà ń bẹ̀. The pregnancy and the matter of joy, but it is here. Ó lè má ti yọ ọmọ ló ti wà ń bẹ̀. It will not be shown that it is here. Àwọn olómọ̀ kó ti wà ń bẹ̀ pé àwọn òtò tí mọ̀. It is finished. Ó ti wà ń bẹ̀. It is here already. Ok. Ìwòye àmọ́dún ìwọ náà máa gbé tiẹ̀ dání. And this time is when they come to try the Jesus name. Mo rò pé ẹ gbọ́ testimony wọ̀nyẹn lẹ́ẹ̀kan. I hope you hear the testimony. Ọlọ́pẹ́ lọ́lọ́run wa. All the time. Àwọn ọlọ́pẹ́ ń gbé ọmọ wọn jó kí n máa wò wọn báyìí. Ẹgbẹ́ ẹjọ́ gidi. Ẹ wo àwọn aláboyún wọ̀nyí. Ìpínlẹ̀ lóore ipò ní ọ̀gbìn tó ẹ wá wo bẹ́ẹ̀rù ẹ wá wo Thank you.
Ẹni bá rí nǹkan gbà ló máa ń fún ni. It is one that is not me. Ẹkúnlẹ̀ bẹ́ẹ̀ màmá fẹ́ sóre fún yín. Ẹ gbé microphone fún mọ̀. Ọlọ́run kò lé wọn lọ́wọ́ pé kọ́ máa pín ní wọ́n tún fẹ́ pín tiẹ̀ fún ẹ báyìí. Àbí gbogbo ẹja ti gbogbo. Orúkọ Jésù. Ọlọ́run ìgbà gbogbo. Ọlọ́run ọjọ́ gbogbo. Ọlọ́run tó sọ àkàtà ọlọ́mọ. Bẹ́ẹ̀ni, ọba tó mú ìyàtọ̀ nínú ayé mi. Ọba tó mú òsì tó nínú ayé mi. Ẹjọ́ wọ̀ ní pọ̀jù ẹ̀ ṣẹjọ́ náà ètò yá. Àpò béèrè pọ̀. Kátà máa kó ṣe wá. Ọlọ́run tó ní kémi náà mọ̀ sunkún mọ́. Bàbá sọ lẹ́ẹ̀dúgba. Ó nílé agbègbè náà ti gba òun. Òun náà jáwọ́ nínú àwọn tí wọ́n gbá mọ́ lórí. Bàbá gbàgbà ní lọ́dún tó kọjá. A tó ti gbà lọ́dún ni gẹ́gẹ́ bí àṣẹ oyè ẹ̀dọ́ ọmọ. Ẹ wò kàn ṣe ó ti ní sọ fún yín láwọn ṣe kọ́kọ́ ṣe bí àwọn akẹ́kọ̀ọ́. Lónìí gba ọmọ rẹ̀. Ọlọ́run nígbà. Ó yá kíkọ̀ gba ọmọ rẹ̀. Ọlọ́run Babalọ́lá o. Ọlọ́run Babalọ́lá o. Ọlọ́run gbogbo àgbáyé. Ó yá gba ọmọ rẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.